Mosudi Giriwo ló kọ mi. Àgbà kiss fún gbogbo àwọn àgbà. Àgbà news fún gbogbo àwọn àgbà yùn. Ìdààmú gbogbo àdúgbò tá a wà yìí. Ẹ dúró dédé. Olórí là ń gorí fún. Ọkọ mi ni Sídíkátù. Adìrí ẹwà fàkókò. Amúnirí wípé ọmọ ènìyàn ní ogun tó pọ̀. Yes sir. Bẹ́ẹ̀ni. Nǹkan tẹ rí yẹn ó clear gan wà fífi 3D. Ẹ kọ́kọ́ ṣì mélòó kan wá bẹ́ẹ̀. Iṣẹ́ tó ti ṣe láti 5 years. Ó ti tó stop. Ẹ wà Brani máa jẹun náà. Nuru iṣẹ́ di ọmọ aláṣẹ jẹ. Okay. Yeah. Mo pa. Ikú pa mí o. Wọ́n ọkọ mi ò lè lọ́bi kọ́kọ́ mọ́ o. Gbogbo gómi ló ti lò tán. Ọkọ ló. Bíbálẹ̀ ọ̀bà rí àpèrè wọn mọ́ gadi wọn rága wọn mọ́ ọmọ mi ní ògbé. Mama lọ kọ́ ọmọ mi lórí. Surprise. Sára báwo ẹ lájú yín. Ọkọ mi ni Mosudi Giriwo Ají sẹ́tà àwọn àló. Wàbí. Na wá sókè náà. Ẹ jẹ́ àyẹ̀wò. Ẹ fẹ́ mọ̀ pa mí jẹ kọ́ mi. Kí n pa ń pakúpa, kí n pa ọ́ lálẹ́, kí n pa ọ́ láàárọ̀, kí n pa ọ́ lóru. Bàbá kí lè gbé wá. You are welcome to Primary 0 and B. God bless you, sir. Amen. And your family and your children. Amen.